ṣàlàyé àti pé gbà wo ni ọmọọṣẹ́ yẹn ti wà lọ́dọ̀ ẹ̀. ọlọ́mọ ẹ̀ka ogun ẹjọ́ lọ sọ fún yẹn síwájú ọmọ ẹ bẹ̀rẹ̀ ṣe lọ́dọ̀ mi ní 2021. 2021. Ma interrupt. Okay. All of the sudden, the whole school. We period. Ẹ káàbọ̀ sí ìkànnì Ashiri Malifa TV. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́lẹ̀ láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Yes. Kí lorúkọ ẹ? Ahmed lorúkọ mi. Gbóhùn sókè dáadáa. Ahmed. Ní orúkọ ẹ. Ok, ọmọ ọdún mélòó ni ẹ? 30 years. 30. School wo ló lọ? Primary school wo ló lọ? Secondary school wo ló lọ? Primary school lọ total child primary school. Ọ̀dẹ̀dà. Mo lọ secondary school Ẹ̀gbá Ọ̀dẹ̀dà high school. Ọmọ bíbí wo ni wẹ́? Ọmọ Ọ̀dẹ̀dà ni mí. Ọmọ Ọ̀dẹ̀dà ni ẹ. Bàbá àti ìyá ẹ̀ ńkọ́? Wọ́n ti kú ní bàbá àti ìyá mọ́. Ìgbà tó ṣe tán ní secondary school, ṣé o tún fọ́dà sí àbí o fọ́dà sí? Kí ló wá ṣe nígbà tí o ṣe tán ní secondary school? Ṣé o ṣe tán ní secondary school ṣá? Iṣẹ́ tí mo kọ́ bẹ́ẹ̀ ni. Ok. Bá mi sálọ ní iṣẹ́ tí mo kọ́. Ok. Òun náà lè ní mo ṣe báyìí. Òun náà ló ṣe. Ọdún wo ló ti kọ́ bábí sálọ? Ká ní mo kú lọ́dọ̀ ọ̀gá mi ní 2010. Mo ṣe tán lọ́dọ̀ ọ̀gá mi. Ló ṣe tán? 2011 bẹ́ẹ̀ ni sá 2010 to 2011. Ló ṣe tán? Tó wá ti dá wà fún ara ẹ̀. Ṣé lẹ́sẹ̀kẹsẹ̀ tó ti tán ló ti ṣe freedom tó ti dá wà? Tó dá wà. Títorí àbí 2016, 17 Kó tó ṣí ṣọ́ọ̀bù fún ara ẹ̀. Kó tó gádà owó láti ṣí ṣọ́ọ̀bù. Láti gbà wọn ní bàbá ẹ̀ màmá àti ìyá ẹ̀ ti kú. Wọ́n ní ti kú tó ṣe tán secondary school ara o. Bọ̀dá mi náà ti kún sí láti máa lọ bí i 8-9 years. Ok. Gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí tí a gbọ́ pé wọ́n ní ọmọọṣẹ́ ẹ̀ ni wọ́n pa, báwo ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ gan-an àti pé báwo ló ṣe mọ ọ̀gbẹ́ni Fá tó ṣe Fá tó pa ọmọọṣẹ́ yìí, báwo ló ṣe mọ̀, báwo lẹ ṣe mọ̀ra kó ṣàlàyé àti pé báwo ni ọmọọṣẹ́ yẹn ti wà lọ́dọ̀ ẹ̀. Ọlọ́mọ ẹ̀ka ogun ẹjọ́ lọ sọ fún yẹn síwájú ọmọ ẹ bẹ̀rẹ̀ ṣe lọ́dọ̀ mi ní 2021. 2021. Ma interrupt. Okay. All of the sudden, the whole school. We period. I'm okay lockdown no lockdown no wa no catch to war school. So I buy me to was shop mo. To be the question wa padà ní ọdún bí a bí inú oṣù kẹwàá oṣù kẹwàá ló wá sí shop. So gbà tó wá sí shop ní oṣù kẹwàá ọjọ́ ọmọ tí mo fẹ́ràn kò sọ ọmọ tí mo lè sọ pé mo kọ́ iṣẹ́ tó lè nù wò la mo fẹ́ràn ẹ̀ mo lè jẹ́ dàbí jẹ́ pé mo máa ń tẹ̀lé láti gbé ẹni tó bá sùn mọ́ tí mo sì sọ pé mo lè fọ́ sọ́yà ní Abẹ́òkúta ẹ̀ pé mi ná mọ́ṣẹ́ àti nítorí àmì sẹ́wọ̀n tí mi dẹ̀ mú kó lè kún nínú but lọ́mọ ẹ̀ka ṣe é mú nímọ̀ inú àfa Ogun kọ́sítọ́mà mi ni wọ́n kọ́sítọ́mà kejì mi náà ni wọ́n èmi gan ní mọ ìkejì mi ká ọ̀rẹ́ mi náà ń ṣe bàtà wọ́n dẹ̀ fi ń bá wa ṣe I need their wife àfa ẹ̀ ọmọ ọmọ wá sí ṣọ́ọ̀ mi ọmọ bá mi ṣeré dáadáa ọmọ mi I treat them like a brother. Nǹkan tó ṣẹlẹ̀ gangan tó bí di ọ̀rọ̀ yóò ju pé nígbà tó wọ́n dé ní inú oṣù kẹwàá ẹ̀ bí àbí second week tó dé kò sẹ́ni tó gbọ́n tán but ẹ̀kọ́ nílé ayé iṣẹ́ ẹ̀kọ́ ó bá ti àwọn ọlọ́ṣun
wọ́n jáde tó máa ń lo lẹ̀kẹ́ sábà mi ṣọ́ mo ń ṣiṣẹ́ lọ́wọ́ àwọn méjì náà lọ́wọ́ pẹ̀lú wọ́n ṣàdúrà ń ta gbogbo alọ́dẹ̀ làwọn nǹkan tó jẹ́ṣẹ̀ ṣe wọ́n jáde lọ fún wọn ní owó ọmọ yẹn náà wá jáde lọ fún lówó àwọn padà wọlé so lọ́wọ́ fi ní tálọ̀gà mo ní mi má bínú pé ọmọ yìí o ní kó ṣọ́ra pẹ̀lú wíìtì ó máa rìn ó dẹ̀ ṣọ́ra fọ́ rẹ̀ pé kì í bẹ̀rẹ̀ kó lọ bọ Ògún tó bá dẹ̀ rí sára ṣe pé kó ra iyọ̀ kó ṣàdúrà sínú kó wà fún àwọn èèyàn but main kókó yẹn gan ni ìwọ ọ̀dà kò sí wàhálà ìwọ náà ti gbọ́ kò dẹ̀ ṣe ọmọdé ti gbọ́ kó sọ fún mọ́mí ẹ̀ ń gbà tó dé lára láàrin èkó mọ́mí òun sọ fún mi òun lè sọ fún adé òun ọ̀dà kò sí wàhálà ó ti ń lọ bí àbí 3 weeks ní ṣọ́ọ̀ nígbà ó ṣáàdì ọ̀lẹ́jọ́ ẹ̀ àfáà ẹ̀ dé ọ̀dọ́ ayétàwá gbogbo alámọ̀ pé àfáà lọ́wọ́ most wọn ti ń yíwọ́ padà àwọn wòlíì náà yíwọ́ padà but ọlọ́run nìkan lórí mi tó bá yẹ pé mo ní nǹkan àbí nǹkan ní kọ́ pẹ̀lú àfáà yẹn yàtọ̀ sí iṣẹ́ business tàjọ ń ṣe kàn mọ́ wá fún mi mo máa ń kàn mọ́ lọ sílé wọn gan ní my sis ìyàwó máa wá sọ́dọ̀ mi tó máa bá wa ṣeré 24 hours àjọ mọ́ra dáadáa I can't think she can do such a mean theory o káwọn yìí dé ń jẹ́ ọmọ ìwà kọ̀ọ̀kan ọ̀gá tí a yẹ jẹ́ kí n ṣe kíní ní ọ̀dọ̀ àfa wọn kò ṣe lọ́dọ̀ àfa wọn tí mo lọ́dọ̀ àfa yìí ní àṣẹ mo sọ pé àfa ni wọn kọ́dẹ̀ ṣe yálà tọ́ ni wọn ló gùn lé àwọn yìí wọn bá wọn sọ ojú ẹ̀ ń bì náà nígbà ẹ̀sà ọmọ ìbá bá kásá bá òde pé wọn ti jẹ́ kó wọn délé pé ẹ̀ka wálé ni kó wọn lè bá wò ṣáà pé mi ti gbọ́ sọ àwa lọlé ẹ̀yin náà ti sọ fún mi pé ẹni tó sọ fún mi sọ pé ẹdìyẹ ni kó fi bọ Ògún yẹn ni mo ti gbọ́ so àwa lọ báyìí lọ sọ́dọ̀ wọn gbà tó dé wọlé mo wá ṣàlàyé wọn ní a lè ṣe mọ́lẹ́ pé kí n jẹ́ kó dá àwọn làwọn kò sí wàhálà ǹjẹ́ ọ̀rẹ́ mi yìí tó bá máa jọ ń lọ sọ́dọ̀ wọn a máa ń lọ tó bá nílùú ọ̀fẹ́ wọn mi ṣe àbí tó bá fẹ́ wá gẹ̀rùn àwa lè lo 2 hours sọ́dọ̀ 3 hours bẹ́ẹ̀ likewise àwọn ọmọ àti àwọn ìdẹ̀bí mú lọ láàárọ̀ ọjọ́ kejì gbogbo ìta ló ń bẹ̀ àlùkọjá ànáwà àwọlé gan iwájú tàbí Ògún yẹn ká tó débẹ̀ ọtí gbé ṣíà síbẹ̀ àpọ̀dẹ̀ jókòó wọ́n dẹ̀ mẹ̀dí àtìyàwó wọn àtàwọn ọmọ wọn àdẹ̀jọ́ jókòó bá jọ ń wò bá wọ́n dẹ̀ mẹ̀dí ẹ̀ wọ́n dẹ̀ ṣàdúrà sí wọ́n dẹ̀ gbọ́n wọ́n dẹ̀ pa sí di Ògún yẹn wọ́n dẹ̀ ní àdẹ̀sánwó ìpàbí àsanwó ìpàbí nígbà tó dẹ̀ ṣetán ní wọ́n ṣàdúrà wọ ọ̀gá ẹ̀ náà ṣàdúrà fún ìyàwó wọn náà ọ̀rẹ́ mi náà dẹ̀ ṣàdúrà fún ìyàwó wọn náà ló wá ṣàdúrà last ó ṣàdúrà last àṣà mọ̀mọ́ yẹn fún ìyàwó 500 náà fún wọn 500 wà náà fún ìyàwó 500 ẹ̀ṣẹ̀ rẹ̀ ní ìyáálé o a ṣe jù lọ instantly ló wọn náà wà dẹ̀ kú ẹ̀ padà wọ́n ṣọ́ọ̀bù a week yẹn nígbà tó máa di second week it was towards weekend àkínọ́gà continue prepare school wọn lẹ̀ continue prepare school lẹ̀ wọ́n lè máa resume ó sì lè tó ní wọn ọ̀rọ̀ ní òun ṣàfẹ́wá owó pé bá mọ́ mọ́ ṣiṣẹ́ díẹ̀ wọ́n lè bèèrè ìwọ́n tó sọ power ẹ̀ ò blend tó ìtì mọ̀ iṣẹ́ dáadáa bóyá kó máa wá ṣọ́ọ̀bù lẹ́kùn ọ̀dà kò sí wàhálà ní lè fi ọ̀rọ̀ skul ẹ̀ fi dí ọ̀rọ̀ iṣẹ́ ẹ̀ lọ́wọ́ àdájọ́ sọ́wọ́ dẹ̀ lọ wọ́n yìí lọ ní throughout last 2 months kò wá sí ṣọ́ọ̀bù rárá àbúrò kò wá ṣọ́ọ̀bù rárá throughout last month so nínú last month yẹn náà ní dáadé ẹ̀ wá sọ́dọ̀ mi ó ti ń tó bí i 3 weeks gan going to 4 weeks tó ti wá ṣọ́ọ̀bù dáadé ẹ̀ wá bá mi pé ọ̀gá ó dé nìkan bí i tó 10 percent tí ṣọ́ọ̀bù dáadé kọ́ di ẹ̀yìn láyé rẹ̀ kí ló ṣẹlẹ̀ wá ní ṣé ní ọmọ rẹ̀ wá bí ń jẹ́ kó ìpadà sí school wọ́n kó ìpadà sí school pé èní náà ló fẹ́ padà wọ́n wá náà fẹ́ ṣe fóònù wọn ní òkè léwu tó bí yẹ́dẹ̀ sọ pé wọ́n pè tán wọ̀ yẹn
òkèlè o látàrọ láì lọ àbí láì lè kó ọwọ́ ní ṣọ́ọ̀bù lọ́mọ fóònù ẹ̀dẹ̀kọ́ ìrọ̀lẹ́ wọn tó máa wọ̀ pé kátà ẹ̀ lówó mọ́jú náà máa pè lówó mọ́jú ọjà tíra ẹ̀ kò lọ mo pè níjọ́ kejì kò lọ mo pè níjọ́ kẹta mo mú èpè náà mo pè dájú wọn sọ wọn tó mo pè wọn náà pè dà láti kọ́ bí òun nǹkan rẹ̀ máìndì mi ò lọ sí pé nǹkan ta lọ ṣe ìgbà tí oúnjẹ ọmọ tó ń rìn bẹ́ẹ̀ tí wọ́n àti àfọ́ọ̀dẹ̀ ní kíní papọ̀ lójú mi bá wà sọ pé bóyá pé wọ́n ti jọ ní nǹkan bóyá wá fẹ́ padà lọ mi ti ẹ̀ trust ẹ̀ mi ò dé bẹ́ẹ̀ rà torí kò ń ṣọmọ bẹ́ẹ̀. àfáà náà ti wá gẹun lọ́wọ́ mi bí ẹ̀ẹ̀mejì wọ́n ti wá gẹun tọ́sọ́ńgà wọ́n béèrè ẹ̀ mọ́ra ó ti padà sí school òkè pé wọ́n ti gbọ́ pé tó bí àbí 2 weeks náà tí ó ti wá sí ṣọ́ọ̀bù tó ń lọ bí àbí 3 weeks 4 weeks mo ti sọ fún àfáà náà kà àfáà wọn náà ń wọ́ ọmọ yín lé o náà ń wà kẹ́ kì í jọ tí incident jáde ẹ̀ pé mi gangan jáde wá bá mi ṣọ́ọ̀bù ìgbín ẹ̀ gangan mo mú fóònù lójú máa rìn lé ní wọn kọ́ pa àfáà rẹ̀ ẹ̀ ló sà báyìí kásà báyìí káwòdì ọmọọṣẹ́ mi tí mo ń wá bọ́ọ̀gù gbà ẹ̀ ní bẹ́ẹ̀ nígbà wọ́n máa náà ń wá lé wọ́n náà ń wá lé kóyà ṣé kò padà sí skul wọ́n ní wọ́n jẹ́ bó sọ fún mi kó ti wà mí nǹkan tèmi náà ní kò dáàdi ẹ̀ ṣe dé lónìí wọ́n ní kò padà pé èmi náà ni ó máa padà dà pé ṣọ́kùnrin mi náà kò ń ṣe ọmọ tó ń rìn ẹgbẹ́ o ọlọ́run jẹ náà ọmọọṣẹ́ mi mú tó ọ̀sẹ̀ lọ́mọbọ́n ní ẹmọ tó ṣẹlẹ̀ ilẹ̀ ti ṣú ẹ bá mi béèrè lọ́wọ́ pẹ̀lẹ́ mo lọmọ yẹn wà ẹ̀dá pa fanira tó bá kí n tó ìtì ẹ nílẹ̀ ti ṣubú máa ṣe fún mi wọ́n dẹ́ pọ̀ padà ká ọmọ yẹn wà ó kí kò sí nǹkan tó ṣe ó fà mí tó ọ̀dà ṣe sá láti mọ̀ pé dáàdi ẹ̀jọ́ kí mo ṣe láìpẹ́ dáàdi ọmọ yẹn náà jáde wọn jáde kan wọn bẹ̀rẹ̀ sán ní ó sì wà pé kò sí lọ síbi àwọn níbi tí wọn náà lọ́nà bọ́ ṣe sọ fún wọn nìyẹn ọ̀rẹ́ dẹ̀ fún lọ 2 weeks 3 weeks 4 weeks tàbí 1 month yìí bọ̀ tó ti kó ń ṣọ́ọ̀bù ṣá tí ó ti wá ṣọ́ọ̀bù almost 4 weeks ní ìfúwá ṣọ́ọ̀bù so mi ì mọ ẹni tí bóyá ó ti padà lọ sọ́dọ̀ àfa ò sọ fún mi èmi náà mọ̀ yàtọ̀ sí pé mo mọ̀ pé mo máa ń pè gbogbo bóyá kó ń ṣọ́ọ̀bù yẹn pé báwo ni òkìní kan ọ̀gá mo wà ókè nǹkan tó ń ṣe o pẹ̀lú lórí ẹbí o mo máa ń bá a sọ̀rọ̀ òun nìkan náà kan máa ń pè most gbogbo àwọn tó wà ní school àwọn tó sì wà ní school lọ́wọ́ mi mọ ìwà láti máa wọ bí abí mẹ́rin rọ̀tì mo dẹ̀ pé wọn kájọ sọ̀rọ̀ tán mo ṣáà ń pè mo ń pè dáàdì ẹ̀ tó fi dé péjọ kan tí kọ́sítọ́mà kan wá gẹ̀ wọn lọ́dọ̀ mi jọ Sunday kan níbi abí 2 weeks ago gan ni mo ṣáà ń sọ̀rọ̀ ọmọ yẹn náà ọmọ yẹn dá sí ìwé ẹ̀gà ó ti ọmọ mi náà ti rí ọmọ ọmọ yẹn èso sí mi lẹ́nu ń buyọ̀ sí i kọ́sítọ́mà mi yẹn sọ fún mi kí n má wọ̀ yìí kí n yẹ kó fún mi nọ́mbà wòlíì kan pàlẹ́ríà ni ẹ̀lẹ́ríà yóò gbọ́ ọ̀ṣá ìjọba ẹ̀jọ ẹ̀wé ìdíjọ́ kejì ń ṣàmú nọ́mbà yẹn wá fún mi yóò gbọ́n mo sọ fún ọ̀rẹ́ mi náà ká káàdì kan wà lẹ́wọ́ lánàá ní kí n pè ẹni yòókù wòlíì pé wòlíì ni wọn kí n bá débẹ̀ kí n má lẹ́ríà ó ti ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi ó ṣàpè nọ́mbà yẹn lọ wọn ni èmi látọ̀dọ̀ kọ́sítọ́mà kan tó sọ pé máa pè òun pé ọmọ mi wọ́ ọmọọṣẹ́ mi káàdì ìṣàdá mi lọ pé ṣé mi lò bí ẹ̀ mo ní mi ṣe òbí ẹ̀ kí mò ń kó impact ọ̀gá mi wọ́n tí mo lè fún ọmọ mi ẹni nọ́mbà wọn níbẹ̀ lẹ́ẹ̀kẹsẹ̀ gbogbo ọ̀kadà mi àtọ̀rẹ́ mi lọ sí ṣọ́ọ̀bù mọ́ mi ní ìbá mọ́ mi àwọn gbọ́n àbúrò ẹ̀ mo ti ń pe nọ́mbà dáàdì méjì kò lọ kí lọ́wọ́ fẹ́ ṣe báyìí ó dà ẹ fún mi ní nọ́mbà mọ́ mi kò pé náà mọ́ mi ìgbọ́n mi wà mọ́ mi àbúrò wọn ló gbé ọkùnrin ta ló ń sọ ọ̀gá Quadri ni ṣé ó sọ báyìí tó yẹ mo yẹ wá sí ṣọ́ọ̀bù wa náà lánàá lọ́dà bí wọ́n send nọ́mbà yẹn ṣá send nọ́mbà yẹn sí wọn mo lọ sí ṣọ́ọ̀bù padà ní àtọ̀rẹ́ mi náà lọ sí ṣọ́ọ̀bù padà ó dẹ̀ di ìrọ̀lẹ́ mú ìgbé nọ́mbà dáadé ẹni lóye lọ ní láti mo ti ń try nọ́mbà ọ̀nà ibi tí wọ́n wà yẹn ìjẹ́ nẹ́tíwọ̀kì ọ̀gá àwọn kan báyìí lè dùn náà lé ẹnìkan tó wá sọ́dọ̀ mi lẹ́yìn ibi tí mi náà lọ mo bèrè sí pé wọ́n lọ wà wòlíì lẹ́nu yẹn tọ́mí kíkà ṣe péyà ẹ̀sọ̀ ọ̀gbìn ọ̀gbìn fún máa ṣe péyà ní alẹ́ tí kẹ́yìn náà pé wọ́n ní kẹ́kẹ́ wọn gangan àti bàbá láti ya ọ̀dọ̀ ni wọ́n ti gbọ́ pé mo ṣe pé
wọ́n ti sọ fún wọn náà pé mo ti sẹ́ndì nọ́mbà kan sí wọn ní eré mọ́jú bẹ́ẹ̀ lọ àtọ̀ pé bí àkìnkàn dá nọ́mbà dáàdì ẹ̀ àtọ̀ fi alẹ́ àná iwájú ṣọ́ọ̀bù náà mo wà tí mo jókòó báyìí náà èèyàn jókòó sí mi lẹ́gbẹ̀ẹ́ ìmú tó dẹ́ fi páàkì ní páàkì mi ò sáré kúrò mi fún wa mi ìdílé nígbà tí mi lẹ́rú mi lẹ́bọ́ lẹ́rù lẹ́bi ní ṣébi lamed mo ní bẹ́ẹ̀ ni lẹ́bi mú mi wọ́n dẹ̀ mú mi ní àmì ìwọ ní mọ́tò ẹ dúró ẹ lè mú ikú bí kí n má sọ fún àwọn èèyàn mo ṣáà pa ìwé ẹ̀yìn yẹn gba mi wọ́n mú mi lọ mi mọ́ bí tí ṣe wà wọn èèyàn ṣáà dìde pa ló ṣe lọ ṣáà sọ fún pé láti lè rẹ̀ wọn wọ́n yìí ṣe ní mọ́tò lọ́kàn mi ṣó mọ́ ẹni àfọ ọgbọ́n kí ló ṣẹlẹ̀ ṣó mọ̀ mo ní mo mọ̀ wọ́n òun ló pọ̀ ọmọṣẹ́ òun ló pọ̀ ọmọṣẹ́ mi ṣé ọmọṣẹ́ mi ti kú ni after all mo ṣì ní kẹ́ bá mi bẹ̀rẹ̀ sàlẹ́sì bí ẹ̀mí ìṣẹ́ mẹ́ta níbi tó mọ̀ ìbára tó bá jẹ́ kó gba nǹkan tá a máa ṣe gan kà á ṣe mo dẹ̀ ń sọ fún yín náà pé mo pọ̀ wọn wòlíì kan náà wọn náà bá mi fi sínú àdúrà ẹ̀mí fúnra mi mo fi ń yan sàkà tí n bá fẹ́ fún ní báyà lówó àti máa sọ ọ́ sí lówó pé ọmọ aláàánú mi lọmọ nínú ọmọ tí mo ń kọ́ ṣe ọmọ aláàánú mi tí kéèyàn like ọmọ àbí kéèyàn trust ẹ̀ bí akọ́ṣe yẹn kọ́kọ́ ń ṣe ọkùnrin báwọn síbẹ̀ gbogbo aládàmọ́ ọmọṣẹ́ ọmọ àpilẹ̀ náà rẹ̀ èmi fúnra mi gan náà ọ̀rọ̀ tájọ́ ń sọ tó fi sọ́kùn fẹ́ padà sí skul gan mo ń bẹ lọ́hùn kí ọmọ yẹn jáde kó ṣetán nítorí pé tí ìwé ẹ̀ bá ṣetán ògo ìdílé wọn ni ògo náà dẹ̀ ló jẹ́ fèmí náà torí mo ti rí inú ẹ̀ torí pé òdìgbà tí wọn bá bọ̀ mo sọ̀rọ̀ kọ́mọ tó understand àbúkẹ́lì mọ̀ pé ọmọ yìí ẹsẹ̀ tó ń gbé is a good way lè gbága lẹ́jọ́ ìlàdí wá sọ́dọ̀ mi yẹn ó ṣe mistake gan sọ́dọ̀ wá bí ìwà ìlọ́wọ́ mi ìjọ ẹlẹ́jọ́ ló yẹ kí n sọ̀rọ̀ dáàdì kọ́ di ọyàn kan sí o bá ti ṣe sàárà ẹ̀ ń ṣọ́ kí n kò sọ fún wọn bẹ́ẹ̀ lásán dábìí bàbá yìí wà láti wọ̀ yìí ní ìwé iléèwé wọn yìí bọ́ mi ò sọ fún wọn ọmọ òkà nígbà tá a ṣe nǹkan kọ̀ọ̀kan tí mo bẹ̀ ní ìkọ̀kan ní kọ̀ọ̀kan sí dáadé ṣáà ẹ̀ka kún fún àdúrà wẹ́ máa ronú àná yìí wà láà ọmọ wo ní sọ ní ọmọ tá à ń sọ yìí náà ìtọ́wọ̀ yẹn. Kàmọ́ ọdún mélòó lọ́mọ náà? Mi ì mọ iye ìjẹ. It's alright. I think we're good. lórúkọ ẹ níyì kíni Ìgbàláyé. Ìgbàláyé ọmọ ọdún mélòó ni ẹ? 28. 28 years. ọmọ bo ni ẹ? Abẹ́òkúta. níbo lábẹ́òkúta? Ọmọ Ọ̀tọ̀ṣì. Ìtọ́ṣìn. Bàbá àti màmá ẹ̀ ń kọ́? Ọwà. níbo náà wà? Abẹ́òkúta ìwájú. Abẹ́òkúta náà ń gbé? níbo náà ń gbé lábẹ́òkúta? Ọgbẹ́ Òkè Àtà. Òkè Àtà náà ń gbé? School wo ló lọ? Primary school ló lọ? O lọ sí school ọ̀kan rárá? Secondary o lọ sí school ọ̀kan rárá? Ok. Jẹ́lósinmi níbo ló ti lọ Jẹ́lósinmi? Ìtọ́ṣì náà. Mo àwọn bíbà yìí bí ni kó máa wò má wòlẹ̀. Ìtọ́ṣì náà. Ìtọ́ṣì. Ìtọ́ṣì náà ti lọ Jẹ́lósinmi. O wà á mọ̀ òwe kankan rárá? O mọ̀ kankan rárá láti kọ? O kò mọ Yorùbá kọ díẹ̀díẹ̀. Ok. Now iṣẹ́ wo ló wá kọ́ nígbà tí mo mọ̀ kó lọ school? Iṣẹ́ Ifá ta ló kọ́ ẹ níṣẹ́ Ifá? Ọkọ ilé náà ni mo kọ́ káàkiri. Níbo ló ti kọ́ àwọn wo ló ti kọ́? A máa ń kẹ́kọ̀ọ́ káàkiri. Ẹni bá láwo tó bá wá sọ́dọ̀ wa a lè kọ́ fá lọ́wọ́ ẹ̀. Tó bá wá sọ́dọ̀ yín? Àforíbalẹ̀ àkọ́fá lọ́wọ́ ẹ̀. Àwọn wo ló ti kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ ṣàlàyé? Babaláwo a máa kọ́ fá káàkiri náà. Àwọn wo ló ti kọ́ lọ́dọ̀ wọn káàkiri náà? Mo kọ́ nílé. Ilé àwọn wo ló kọ́ lọ mo ní kó ṣàlàyé àwọn tó kọ́ lọ́dọ̀ wọn tó jẹ́. Mo kọ́ lọ́dọ̀ ẹ̀gbọ́n mi. Ẹ̀gbọ́n ẹ̀ wo? Ifáṣèyí. Ifáṣèyí lòun náà jẹ́. Ifáṣèyí. Ṣé dáàdì Ifá ni wọ́n ni wọ́n kọ́ iṣẹ́ babaláwo ni wọ́n? Kí lórúkọ tí wọ́n? Fádowó. Orúkọ wo ni wọ́n jẹ́? Ifáníyì. Wọ́n pè wọ́n náà ní Fádowó. Wọ́n ń pè ní Fádowó. Bàbá yín? Orúkọ bàbá yín lẹ máa ń lò? Kí ló dé wọ́n pè orúkọ ẹ̀ ní Fádowó náà? Orúkọ tó máa ń pè ní Fádowó. Ifáníyì gangan ni wọ́n jẹ́ àbí? Ok. Ọdún mélòó ló fi kọ́ṣẹ́ yìí? Lẹ́yìn tásì. Ṣé nígbà tẹ́ ẹ̀ ń kọ́ṣẹ́ yẹn àwọn bàbá yín kọ́ yín ní bó ṣe ń lo ẹran èèyàn àbí egungun èèyàn láti fi ṣe ètùtù ọlà àbí láti fi ṣe ògùn owó fáwọn àbí láti fi ṣe nǹkan kan? Wọn ò kọ́ yín nìkan tó jẹ bẹ́ẹ̀. Ta ló wá kọ́ ẹ̀wọ́ ní gbogbo àwọn nǹkan yìí?
ọlọ́run ṣàánú wa ni tí wàá ti bá èèyàn burúkú má ṣàlàyé lọ ọdún fà lórí ẹ̀ láti kí ọ̀rẹ́ mi yìí lọ́ọ̀dì gbogbo ẹ̀ ti bẹ̀rẹ̀ láti kí ọ̀rẹ́ mi náà gbogbo ẹ̀ ti bẹ̀rẹ̀ ó ti fún mi ní nǹkan rí bẹ́ẹ̀ méjì tó wá fún mi gbẹ̀ yìí yẹ ló gbé wọn lọ́wọ́ kó lè pé yẹ ó dárúkọ tèmi náà mo lọ́lẹ̀ tó wá bá mi lé ààrẹ ti jọ nígbà yìí alẹ́ ti hàn ìgbà yìí so ọ̀dọ̀ rẹ̀ ti jẹ́wọ́ pé ó tọ́ rẹ̀ pé mi máa kọ́ pa ń bẹ̀ ní sùúrù máa ti lọ sí gbogbo bẹ̀yẹn ó sì ní àwọn nǹkan tí mo ń béèrè lọ́wọ́ ẹ̀ mo béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé àwọn bàbá yín ṣán kọ́ yín bó ṣe ń lo ẹran oníwọ̀n kọ́ yín báwo ló ṣe wá mọ̀ nígbà tó ní ò lọ skul bó nígbà tí yóò ti ń kọ káàkiri tá a ti ń tẹ fi ń jáde káàkiri àwọn èèyàn wọn wá kọ́ yín ní gbogbo yẹn. ẹgbẹ́ àti wọn jọ àjọwà gan ni máa ń fún mi ní àwọn àkáǹtì àwọn girama wọn. pé báyìí tí wọ́n fẹ́ ṣe oògùn tí wọn náà ti gbà ó ni wọ́n ti dá wà. mo ti dá wà. láti máa ṣiṣẹ́ fúnra rẹ̀. ó ti pẹ́ bọ̀ lọ́kọ́jọ́ báyìí. ó ti pẹ́ gan. ó ti pẹ́ gan. ok now nígbà àwọn èèyàn wo ló máa ń fi iṣẹ́ kìíní yẹn ṣiṣẹ́ fún. máa ń lò fún wa mi. ó fi ń ṣiṣẹ́ fún wa mi. ó fi ń ṣiṣẹ́ fúnra rẹ̀ iṣẹ́ wo ló fi ń ṣe fúnra rẹ̀. a fi ń ṣe àwúre. 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 àwúre báwo. àwúre kọ́nà ṣí. kọ́nà ṣí. àgbà tó ti ń ṣe yìí àwọn owó wo ló ti rí àwọn owó ọ̀nà wo lọ àwúre wo ló ti wá fún ẹ àwọn owó wo ló ti wá fún ẹ. ẹ̀dá tí mi sì pé ẹ̀kọ́ ń lo àwọn ẹlẹ́ni lásán dànù ẹ̀kọ́ ń pa àwọn ẹlẹ́ni lásán dànù èèyàn mélòó fún ara rẹ gangan ni orí mélòó ti rà lọ́dọ̀ ọ̀gbẹ́ni yìí. mẹ́ta irú àwọn orí wo lọ kọ́kọ́ rà láwọ̀ ẹ̀ lákọ̀ọ́kọ́. gbígbẹ èló ló rà. 50,000 ìgbà tó lò yẹ tí yín ò ṣiṣẹ́ òòrò kankan ẹlẹ́kejì yẹn gan ìyẹn náà tún ṣiṣẹ́ gbígbẹ náà nìyẹn náà ibo lòun ti ń rí àwọn orí tó ń gbé wá fún ẹ. ọ̀gbẹ́ ọlọ́mọ máa ń gbà lọ́wọ́ èèyàn. ó máa ń gbà lọ́wọ́ àwọn èèyàn kò sọ wá bí tóun ti ń gbà fún ẹ wọn náà kàn ń rà lọ́wọ́ ẹ ẹ̀rọ ẹlẹ́kejì tó gbà yẹn èló ló rà. 130 ló rà yẹn tí yẹn ò tí gbẹ tán ni èèyàn sì tutù ó sì tutù gan fresh ní ẹlẹ́kejì yẹn. ẹnu ẹlẹ́kẹta. inú òun ẹlẹ́kejì ẹ gbígbẹ náà nìyẹn náà. kí ló wá mú orí tútù wá ẹlẹ́kẹta yìí báwo ló ṣe kí ló fà á ṣàlàyé bó ṣe jẹ́ bó ó ṣe bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì orí tútù yẹn. tí wọ́n ti sọ fún tẹ́lẹ̀ pé ó nídìí ẹ̀ ni o ti sọ fún tẹ́lẹ̀ pé ó nídìí ẹ̀. a máa ń pè mí tí ọba ní ọ̀gbàgbà. àkọ́jú tó wádìí tí wọ́n tá a ṣe látọ̀dọ̀ ẹ̀ ó ní ìwọ ti sọ fún tẹ́lẹ̀ pé orí tútù yẹn ló máa ń ṣiṣẹ́ nígbà orí gbígbẹ ò ṣiṣẹ́. owó sọ bẹ́ẹ̀ fún rí. báwo ni wọ́n ṣe mọ̀ wípé orí tútù yẹn ló máa ṣiṣẹ́. àjọsọ ló jẹ bẹ́ẹ̀ sábẹ́ orí tútù máa ṣiṣẹ́. àjọsọ nǹkan bẹ́ẹ̀ sá. ok nígbà tó wá ṣẹlẹ̀ níbo ni wọ́n wà tó fi pè é. ṣe ilé mo wà. níbo ni ilé ẹ̀. ní olómọ̀ọ́rẹ́ lọ. olómọ̀ọ́rẹ́ ló ń gbé. ìbẹ̀ ló ti rí ìbẹ̀ ló ti ó ti pè é lágbo mélòó ló pè é pé ó ti rẹ́dì. alágbó owó ọ̀sán lọ́ọ̀lù ṣá. ọ̀sán. ok nígbà tó pè é nígbà tó sọ pé orí ti wà orí tútù ti wà ìwọ náà gbé máṣíìnì lọ bá. mo ní ṣé bàbá mi wá pè mí wá gbé àbí nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ kò sí wàhálà ọ̀rẹ́ ìdí ọ̀lẹ̀. ó náà gbé máṣíìnì ipò gbé máṣíìnì wá gbà ní. àwọn ló wá di ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́. àwọn ló gbé wá fún nírọ̀lẹ́. àlẹ́ ìdíjọ́ kejì mo tó sẹ́ẹ̀ ni ó sọ. ok ta ló wá pa Quadri nǹkan ta ló pa ọ̀bọ yẹn nǹkan Quadri yẹn ta ló pa. àwọn náà ní ẹni mọ̀. wo mọ bó ṣe pa o mọ bó ṣe ṣẹlẹ̀. tí ọlọ́pàá ọ̀wọ̀ lọ wú ni kò sọ fún mi nìyẹn. ó náà lọ wú. ìwọ dẹ̀ di pé fresh ni ó náà lọ wú. mo tún pọ̀ lórí ọ̀nà pọ̀n lọ wú. ó náà lọ wú ni. pé ṣé wọ́n máa kọ bẹ́ẹ̀ sọ́wọ́n ni pé ọlọ́wọ́ lè jẹ́ mi dẹ̀ mọ̀ pé ìwọ́n tó lọ ṣe yẹ. ok èló ló wá sọ pé òun máa ta fún ẹ èló ló pè fún ẹ. 130. 130 ló pè fún ẹ ní pé òun máa ta orí fún ẹ
àti ọwọ́ bẹ́ẹ̀ sà. tí wọ́n ti sọ pé o nídìí ọwọ́ àti Ọ́ní ẹ̀ náà wà lẹ́nu. oní ẹ̀ náà wà nílẹ̀ iṣẹ́ tó lè fi ṣe wà tó máa tí wọ́n lọ ṣàlàyé fún ẹ pé iṣẹ́ tó máa fi ṣe wà nílẹ̀ o ti ṣàlàyé iṣẹ́ yẹn fún ẹ. ọ̀ ti ṣàlàyé fún mi olóòdì ẹ̀ bùtí. O ti ṣàlàyé fún ẹ bó ṣe máa lo àwọn orí yẹn àti tí wọ́n ló máa ń ṣàlàyé fún àbí wọ́n ti mọ̀ pé iṣẹ́ báyìí lè máa fi ṣe. wọ́n máa ń ṣàlàyé fún mi ìyẹn tó bá wo àwọn láì náà gbà mí. Ẹ máa ń wọ̀ láyìn náà ọ̀rọ̀ gbọ́ àbàlá yìí. níbo ló ti máa ń wò. Facebook náà tí bá wo bóyá ìwé ń jáde. ẹnu ẹ máa lọ ń wò ní orí Facebook. mi ò sábà wò bẹ́ẹ̀ torí ọkọ̀ burúkú ló máa wà bẹ́ẹ̀. Ẹ báwo ni wọ́n ṣe wá mọ̀ pé orí Facebook ló wà tí wọ́n fi mọ̀ pé iṣẹ́ tó fẹ́ fi ṣe. Báwo ló ṣe mọ̀ pé orí Facebook ló wà tí wọ́n mọ̀ ṣe. tó bá dé fún mi pé yá ṣe kọ́ báyìí ṣe kọ́ báyìí wọn náà ni máa tẹ̀lé. Ok, wọn ló máa ń fún ẹ ní instruction bó ṣe máa lò bó ṣe máa ṣe àwọn nǹkan wọn lè máa ń rà sí tẹ máa ń jó mọ tẹ máa ń ṣe gbogbo ẹ mọ. tọkọ ẹyin pẹ́pẹ́yẹ lọ. ẹyin pẹ́pẹ́yẹ ló máa tún fún ẹ kó máa jó pẹ̀lú ẹ nìkan. àti ewé ajé. ewé ajé yẹ máa ń lọ́rọ̀ àwọn yẹn náà lẹ́bí máa já fúnra yín. ẹyin pẹ́pẹ́yẹ pẹ̀lú máa rà yẹn máa rí ewé ajé yẹn já. ewé ajé nǹkan tẹ máa rà nìkan nìyẹn nìkan nìyẹn tẹ máa jó papọ̀ pẹ̀lú ẹ nígbà tó wá gbé orí yẹn wá fún èlò ló fún 130 náà ló fún iye tó pè náà ló fún àbí o price ẹ o ná rárá o kò fún 130 yẹn ibùdó ó ti rí 130 tí wọ́n kó fún direct yẹn nítorí bí gbòòrò ṣe rí yẹn sì ìjẹba rí 130 yẹn sì nǹkan ńlá ni. nílò tó mú náà kọ́sùmá lóyún ìbò dáadáa. kọ́sùmá lóyún ìbò. o ní àwọn kọ́sùmá lóyún ìbò dáadáa. nílò òyìnbó tí mo máa ń ṣètò fún. tó máa ṣètò fún nílò òyìnbó tó máa ń rúbọ tó máa ń rúbọ fún fún wọn. wọn àwọn yẹn wà nílò òyìnbó. mi dẹ̀ kì í jáde mi kì í lọ gbọ́ọ̀bù lọ sí pàtí mo náà jẹ ṣẹ́kù. ok owó yẹn ni wọ ṣé o transfer ẹ̀ sí nàbọ̀ fún ní cash. transfer ló ṣe. àwọn kékeré tá à ń tọ́jú náà. àwọn tó wà nílò òyìnbó èlò ló máa ń fún ẹ. ó di pẹ́ẹ́dì pàtí bá dẹ̀ bá dẹ̀ ṣe fún wọn. bí èlò gbogbo ló máa ń fún. oríjẹ 50 oríjẹ 100 tí mi bá dẹ̀ pé ara tó arúgbó fẹ́ ojúlé fún olówó ẹgbà. àtìgbà tó ti ń ṣiṣẹ́ yìí èlò ni gangan ló ti gbà tó tóbi jù. nígbà tó tóbi jù mo ti gba 500,000. 500,000 ok now nígbà tó gbé orí yẹn wá fún ẹ tó tí o fún lówó o ti wá jó ṣe lẹ́sẹ̀kẹ́ tó ti gbá náà ló ti jó how many hours ló fi jó orí tútù yẹn àwọn kò orí tútù ni ó yàtọ̀ sórí gbígbẹ. 5 hours. 5 hours ló fi jó orí yẹn àti àwọn nǹkan tó jó papọ̀ pẹ̀lú ẹ̀ kó tó di kó di eérú ọwọ́ yẹn ń kọ́ kí lè máa ń ok orí yẹn kí lè máa ń pè ní èdè yín tí wọ́n fẹ́ pè àti ọwọ́. orí náà ni orí àjẹyọ. orí àjẹyọ. orí àjẹyọ ọwọ́ ń kọ́. àtẹ́lẹwọ́ náà. àtẹ́lẹwọ́ náà lè máa ń pè àwọn àtẹ́lẹwọ́ yẹn tó jó yẹn àwọn nǹkan iṣẹ́ wo nìyẹn ṣe ṣé olùwẹ́ fi yẹn ṣe. àṣínà nìyẹn náà olùwẹ́ fi yẹn náà ṣe ọṣẹ tó dún orí ọmọ yìí tó gún sínú kéyì tó ti wà nínú kéyì kí ló fẹ́ máa fi ṣe. àwọn ọmọ orí tó yà bẹ́ẹ̀ pé àwọn fẹ́ ṣiṣẹ́ irú iṣẹ́ bẹ́ẹ̀ rí òṣìṣẹ́ ọ̀kan ọmọ ìyàwó rí fún ara rẹ̀ ló máa ṣe fún àwọn tó wà lóyìnbó tó náà máa ṣiṣẹ́ fún yẹn ńkọ́ kò sí ara ẹran èèyàn nínú. tí yàn ṣe péyà fún ni wọn pẹ̀lú pé bóyá wọn fẹ́ sẹ́ǹdì plus fún wọn. ok tí yàn ṣe péyà fún ni. ok péyà kárùbọ̀. ok báwo ni ó ṣe wá ṣẹlẹ̀ tọ́lọ́pàá fi wá mú. àtọmọ́ òun tí àwọn ọdẹ pèrè pé ọkọ òun ò bá lé o òṣèlú kan náà bá lé kẹ́kọ̀ọ́ dà pé àwọn olè ti wá lọ́dún kó gbé tẹ́lẹ̀ ọtí kó sáàsì tìjú àwọn olè pẹ̀ fún ìwé láti mẹ́kọ̀ọ́ dẹ̀ pí kọ́. ó pè é. gbé kó pí kọ́. ìlú náà bá fi pọ̀ lórí fún ẹ̀mọ́ lórí fún ẹ̀kọ́ wọn ní mìsìn táìmì mìsìn lé mú jáde. gbé lọ. àfihàn lọ́sọ́dọ̀ àwọn yáyà òun ni. iná ń ṣe. alẹ́ ojú kọ̀ọ̀kan ni. ẹ̀ ń jà ní. ok yá mọ̀ ń gbọ́ ẹ. alẹ́ ojú kọ̀ọ̀kan ni àti dẹ́ẹ̀dì jọ́ kejì mo pé ó lè wà tábìlì lẹ́fi dé bíbá ẹ̀ tí kò ṣàlàyé àwọn ọkọ̀ ní kò ṣàlàyé tẹ́lẹ̀ pé òun pààyàn ní àbí òun náà lọ wú ni òun náà dẹ̀ rà lọ́wọ́ ẹ̀ according to àbí bó ṣe ṣẹlẹ̀ yìí ká ní pé ó ti bímọ ọmọ mélòó ti bí ẹyẹ kan péré ó tó ọmọ ọdún mélòó ọmọ ọdún méjì ọmọ tó pa yìí sìn ó tó ọmọ ọdún mélòó ó mọ iye ọmọ ọdún yẹn according to má ṣe gbọ́ wọn ní ọmọ yìí tó 18 years ọmọ tiẹ̀ ti pé ọmọ ọdún méjì àbí bọ́mọ tiẹ̀ pé ọmọ ọdún méjì tó pèsè bí yẹn kó yẹ kó òun náà mú tó lọ gé orí ẹ̀ tó ń ṣe everything yẹn báwo ló ṣe wá gbé wá fún ẹ kó má mọ̀ pọ́mọ ẹ ni báwo ló ṣe máa rí lára ẹ.
adùn ẹ̀ gbórí sókè wo bí. Bá dùn. Ó máa dùn yàn. Má sọ pé ó máa dùn yàn. Èèyàn máa bára jẹ́. Má sọ pé èèyàn máa bara jẹ́ ìwọ ọmọ mò ń pọ́ǹtì sí. Báwo ló ṣe fẹ́ rí lára tiẹ̀ gangan? Ó máa dùn yàn. Adùn ẹ̀. Kí ló máa wá ṣe? Kí ló máa ṣe? Bá tó fi bá ti wà lọ èyí bá gẹ́gẹ́ gbogbo fi lọ́ọ́ ṣe wà. Lọ́ọ́ fi dé ìbàyẹn náà. Ok ìwọ gangan ẹ̀sìn kí ló wá fẹ́ kí ìjọba ṣe pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ìjọba dárí jì mí tó pé mi mọ̀ kó lọ pààyàn. Àsúmì pé kó pààyàn. Àsúmì pé kó pààyàn ó sì ní bàbá ti yá àbí. Kó jẹ́ pé bàbá ẹ̀ ló kú àbí màmá ẹ̀ ló kú tó wá lọ wo orí ẹ̀tọ́ gé orí ẹ̀tọ́ gbé wá fún ẹ báwo lè fẹ́ rí. Èyí bá bára jẹ́. A ní tìjọba náà ni. A ní tìjọba nú. Irú òfin irú ìdájọ́ olùwà wáyé pé wọ gangan ni adájọ́ àbí wọ gangan ni ìjọba. Irú ìjọba irú ẹ̀sùn kí ló máa fẹ́ kó kí ìjọba dá lórí ẹjọ́ yìí. Ọmọdé lè máa kọjá kó má ra lọ́wọ́. Má pòwe yẹn níwájú mi. Ṣùgbọ́n máa forí jù wá. Má pòwe yẹn níwájú mi. Mo ń béèrè lọ́wọ́ ẹ̀ ká ní pé wọ̀ níjọba. Nítorí nígbà míì tí nǹkan bá ṣẹlẹ̀ ká ní pé àwọn kidnapper náà mú sí tí wọ́n pààyàn àbí wọ́n mú ẹni kinní kan àbí wọ́n gé kinní kan àmọ́ lè náà mú kó lè wá jà nílé ẹ̀ ń sìn kó lè wá jà nílé ẹ̀ akókò yẹn sọ pé yẹn kan pààyàn ok jẹ́ kí tiẹ̀ ló lé kí n mú báyìí kó jẹ́ pọ̀ ọmọ yẹn náà pa bẹ́ẹ̀ yẹn àbí kan lára àwọn ẹ̀gbọ́n yẹn náà pa bẹ́ẹ̀ yẹn tó wá gbórí ẹ̀ wá bẹ́ẹ̀ tó má mọ̀ kó wá rí i pé ẹ̀gbọ́n mi náà pa yìí àbí kinní kan náà gbà lọ́dẹ̀ ti gbá ló ti ra orí ẹ̀ kó wá mú àwọn ènìyàn lọ sí station kó fi wọn kó wá dijọ́ bí ìjọ́ kejì àbí oṣù kan kó wá fi wọn lẹ̀ kó wá rí wọn láàrin ìgboro kí ló máa sọ fún ìjọba kí ló máa sọ fún ìjọba kí ló máa sọ jáde lẹ́nu kí ló máa sọ fún ìjọba. Àwọn tí wọ́n mú ọtún fún wọn lẹ̀ nígbà tó fún wọn lẹ̀ wọ́n gbé kó dà tó. Ní kò dá tó ní pé wọ́n fi wọn lẹ̀ tí wọ́n wá fi wọn náà lẹ̀ báyìí pé kó máa lọ kí ló wá fẹ́ kí àwọn aráàlú sọ. Àwọn àforíjì ẹ̀ kó tún padà lọ ṣe èmi àbí kó tún padà máa lọ ra orí mi. Irú condition olùfẹ́ kí bàbá àti ìyá ẹ wà nílé pẹ̀lú nǹkan tó ń ṣe yìí ṣé wọ́n àwọn bàbá ẹ̀ mọ̀ pé wọ́n ń ṣe irú nǹkan bẹ́ẹ̀. Wọ́n mọ̀ pé wọ́n ń ṣe irú àwọn nǹkan bẹ́ẹ̀ àbí. Ok kí lórúkọ ẹlẹ́kọ̀ọ́ sí tọ̀ sókè. Ní ìgbàláyé. Ojú ọṣẹ yẹn síbí. Ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.